ولد الهدى فالكائنات ضياء وفم الزمان تبسم وسنا. níjọ́ tí a bí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Muhammadu kọ́ la bí, ìmọ̀nà la bí, ìmọ́lẹ̀ la bí, ẹni tí ó la ayé òun la bí. Ìmọ́lẹ̀ yóò wá sọ̀kalẹ̀ sílùú Mọ́kà nìkan, ó wá sọ̀kalẹ̀ káàkiri àgbáyé wípé ẹnìkan tó jẹ́ ẹni àmì, tó jẹ́ ẹni ẹ̀ṣà, ó ti sọ̀kalẹ̀ sínú ayé. Inú ìgbà wa ń dùn wípé ẹni tí ó tún gbà ṣe lóde yìí, ẹni tí ó kó ìgbà yọ nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀, ẹni tí ó ṣàánú àwọn ọmọ tí ò ní bàbá tí ò níyà, ẹni tí ó ṣàánú opó, ẹni tí ó láàánú obìnrin, ẹni tí ó gba obìnrin lọ́wọ́ ìmọ̀ ṣe wọ́n báṣubàṣu lóde yìí, ẹni tí ó kọ́ wa bóò la ti ń ṣe sí ẹbí, bóò la ti ń ṣe sára, bóò la ti ń ṣe sọmọṣẹ́ lóde yìí, ẹni tí ó kọ́ ọkọ bóò la ti ń ṣe síyàwó lóde yìí, ẹni tí ó kọ́ olórí bóò la ti ń ṣe sí ọmọṣẹ́ lóde yìí, ẹni tí ó kọ́ aráàlú bóò la ti ń ṣe sí ọ̀gángan àwọn tí wọ́n bá ń darí wa. Anabi Muhammad sallallahu alayhi wa sallam, níjọ́ tá a bí ìjọ́ náà la tún ayé bí, níjọ́ tá a bí ìjọ́ náà la tún ayé dá, níjọ́ tá a bí ìjọ́ náà la mú ayé kúrò nínú ìdààmú tá a wá ju ayé sínú oríire ayé àti tọ̀run. Àlékún ìkẹ́ àti ìgẹ̀ kó máa bá ànábì wa Muhammad. Tá a bá ti wá bọ́ sínú oṣù ànábì, èyí tó dáa tó sì yẹ wá, òun náà ní ká pọ̀ ní àsàlátù ṣe fún ànábì wa Muhammad. Bákan náà ká rán àwọn èèyàn létí ìtàn ìgbésí ayé ànábì, bá ànábì ti fẹ́yàwó, bá ànábì ti ṣe nígbà tí ń bẹ ní ọmọṣẹ́, bá ànábì ti ṣe nígbà tí ń bẹ ní ọ̀gá, bá ànábì ti ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀, bá ànábì ti ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Eléyìí ni tó dáa jùlọ tó sì bá ẹ̀kọ́ ìsìláàmù mu. Kò wá dáa ká máa wá jiyàn lórí pé ṣé ó yẹ ká ṣe mọ́lídì àbí kò yẹ ká ṣe mọ́lídì. Ìwọ ṣe ń tó bá mọ̀ pé ó lẹ́tọ̀ọ́, Ọlọ́run ọba lọ́ba tí ó dájú ẹni, èèyàn kọ́ ni ó dájú ẹni. Tẹ́ ẹ bá ti wá ń yòǹbó ànábì, tẹ́ ẹ ń ṣàṣàlátù fún ànábì, tẹ́ ẹ ń rántí ìtàn ànábì, ẹ má gbàgbé àti mọ́ kọ́ṣe ànábì lọ́rọ̀ àti ní ìṣe, ní kọ̀kọ̀ àti ní gbangba. Bákan náà iléeṣẹ́ wa Qiblatain Travels and Tours wọ́n ní ká kí yín wípé a kú Maulid, happy Maulid Nabi sallallahu alayhi wa sallam. Ọlọ́run ò ní ṣe ọdún eléyìí ní ẹ̀yọ̀kan tó kù tá a witness. Ọlọ́run jẹ́ ká tún witness ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọ́n bí ànábì wa Muhammad láyé. Àlékún ìkẹ́ yìí kó máa dúró lórí ànábì, kó sàn dórí àwọn aráalé ànábì lọ́kùnrin àti lóbìnrin àti ní ìyàwó àti àwọn ọmọ ànábì wa Muhammad lápapọ̀. Bákan náà ìwọ tó bá fẹ́ fi àsàlátù tó fẹ́ fi ránṣẹ́ sí sàárè ànábì wa Muhammad, àbí o fẹ́ fojú gan ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, à ń fi dédé àsìkò yìí sọ fún ọ wípé Qiblatain Travels and Tours wọ́n ṣe tán àti kó wa rìnrìn àjò ní December 26 láti lọ sálámọ̀ sí sàárè ànábì wa Muhammad àti láti lọ tàwáàfù ilé olúwa. A máa retí ní umrah December, Ọlọ́run kó ṣe ní rọrùn fún oníkálukú wa. Ẹ má gbàgbé àti máa ṣàṣàlátù fún ànábì. Wulidal huda falkainatu diyaun wafamu zamani tabassumun wasana. Rẹ́rìn nítorí pé ìgbà náà rẹ́rìn síbi ibi tàbí ànábì. Má fajúro sí ọjọ́ bí ànábì, nítorí pé ẹnìkan ò ní fajúro sí ọjọ́ bí ànábì àyàfi kó jẹ́ pé ẹni tọ́lọ́run bá ti kọ̀ láyé tó ti kọ̀ lọ́run. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Sauty ọgbọ́n Qiblatain ló dá mi lójú, tá ò bá lọ ń àjẹ́ àti umura tá ò dúpẹ́. Qiblatain, Qiblatain,